ó yẹ kó gbọ́ yìí kó mọ bá bọ́ há kó máa bọ́ sọ̀yàn àṣírí lọ́nà. Ọ̀rọ̀ tòní ó dá lórí orísun ọ̀nìyàn, orísun ṣẹ̀dá ọmọ ènìyàn. Ìwọ fúnra rẹ nìgan ibi kan ti ṣàn á. Ó ní àkòrí ọ̀rọ̀ Ọlọ́run rán mi sí ọ ní òní. Kétékété nínú ayé lílórísun ni kò yọ̀ tọpasẹ̀ rán dé. Kété o pátá lílórísun ìmọ̀ ìjìnlẹ̀ ni. Kété o kò bá fojú rí àtèyí kò rí gan kété ní orísun. Torí náà lónìí o níyè sí torí ìgbà kan bá nílò ìmọ̀ ni kẹ́ máa di pé wọ́n rè bọ́ há. Ọlọ́run ẹ̀ àjọ bọ́ há ní orúkọ Jésù Kristi. Ní pàtó a sọ nípa orísun ọ̀nìyàn gangan. Oríṣiríṣi ìtàn ìṣẹ̀ǹbáyé lẹ́yà lónìí. Ìgbà kan kó tẹ́lẹ̀ kékeré gan. Mo kánú ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ra ìṣèkọ̀ Ọlọ́run ti dáyé. Nǹkan kó tẹ́ kọ́ alógbẹ̀. Ìgbàgbọ́ ìbá bíbélì pàdé mọ́ ẹsẹ̀ mọ̀ wí ojú lọ pé ìyàn kan gbọ́dọ̀ jẹ́ ìtàn ìṣẹ̀ǹbáyé lásán àti pé èyí kẹ́nu béèrè ni ó gbọ́dọ̀ jẹ́ ojúlówó orísun ọmọ ènìyàn. Pé àwọn náà ti gbọ́ orí lùgbẹ̀. Ẹyẹ kan léyà láti ọ̀dọ̀ Olódùmarè. Ọjà kan wá sórí ilẹ̀ ayé bí ọjà kan mú iyẹ̀pẹ̀ kékeré kan ó bu mú nílà tọ̀run. Àkórè dórí òkun níbi ọjà kan bù sílẹ̀. Ọjà kan bẹ̀ sí mọ́sẹ̀ fà ó bẹ̀ sí tẹ ẹbẹ̀ gan lórísun ẹ̀yà Yorùbá bá ẹbẹ̀ náà kété ayé náà rẹ̀ ti jáde. Kọ́ bá dẹ̀ lọ sí orílẹ̀-èdè mórìn náà ìrà ẹbẹ̀ náà àárín ìtàn tí wọn kà á sọ kò jẹ́ pé a sọ nípa kí ayéran náà kò ti bẹ̀rẹ̀. Oríṣiríṣi ẹ̀kọ́ àti àgbékalẹ̀ ni àwọn ọ̀jọ̀gbọ́n ìran ọmọ ènìyàn kan ti ṣe àwárí kan ṣe àkọsílẹ̀ rẹ̀ lónìí o. Pàápàá ẹ̀rá kan kún tẹ́ mọ̀ọ́mọ̀ wọ́n lo àkókò ran wọ́n lo òníran wọ́n ṣàwárí wọ́n ṣàkọsílẹ̀ wọ́n lọ sọ́tún wọ́n lọ sósì wọ́n rìn síwájú wọ́n lọ sínú ìmọ̀ wọ́n dẹ̀ ṣe àkọsílẹ̀ tiwọn lórí ìkọ̀ jẹ́ pé ọmọ ènìyàn ti jáde. Èyí kan gbajúgbajà lébẹ̀ òun náà ni pé ní èdè òyìnbó pé ní evolution òun ní wí nínú àkọsílẹ̀ ẹni wípé kété ò ṣẹ̀dá pátákó lòló nílé àsopọ̀ kò jẹ́ pé níbi kan kíkí níbà lónìí ti bẹ̀rẹ̀ kò bẹ̀rẹ̀ sí dàgbà kò rẹ̀ pé sóríṣiríṣi ẹ̀yà lọ́ra rẹ̀ àgbàdo jáde lọ́ra rẹ̀ náà gbàké àgbàdo náà kò délé yọ ọdún kan ó dàkú párádà dàkédé bẹ̀ sí dàbí ọ̀bọ lọ́ra rẹ̀ igi ó hù jáde lọ́ra rẹ̀ nǹkan jábọ́ sílẹ̀ lára ọ̀bọ ni òun náà gbàkọ́ ẹ̀dẹ̀ yá ó yí bìrìbìrì ó dàbí adìyẹ ọjà kò ṣe àwárí lójú tí ọjà kò ṣe àkọsílẹ̀ ẹni pé lùgbàkọ́ rẹ̀ yá bóyá bí ẹ̀yà kan bí gbòrògì nínú ẹranko wọ́n mọ̀ pé gbòrògì náà wọ́n fẹ́ mọ́ra jọ òrísí ọ̀nìyàn lùgbàkọ́ rẹ̀ yá kò jẹ́ pé gbòrògì ni ọjà kò yí padà ọ̀nù ẹ̀ ni ọmọ ènìyàn ti jáde. Oríṣiríṣi orísun ìráyé yóò ṣe oríṣiríṣi àkọsílẹ̀ oríṣiríṣi òmísí òun ni ọ̀nìyàn yóò gbà ṣùgbọ́n òmísí kò bá ti yàtọ̀ sí ìwé mímọ́ ó yóò ṣì ní lọ́nà ó lábí kéde rẹ̀ gbọmọ kẹ́kọ̀ọ́ ṣáàpọn láti kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Genesis kínní orí kínní ẹsẹ̀ kínní ó wí ní àtètèkọ́ṣe Ọlọ́run dá ọ̀run ayé ọba ẹ̀dẹ̀ lọ sínú ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n lébẹ̀ Ọlọ́run dá ọ̀nìyàn ní àwòrán ara rẹ̀. Bí àwíjù bí èyí ni o bí ìwé mímọ́ bá ti dúró sí bẹ́ẹ̀ náà ni máa dúró sí. Bí Ọlọ́run dá ọ̀nìyàn ní àwòrán ara èwe Ọlọ́run dá ọ̀nìyàn látọ̀ra ẹranko èwe Ọlọ́run dá ọ̀nìyàn látọ̀ra igbòrògì bí Ọlọ́run dá ọ̀nìyàn ní àwòrán ara rẹ̀. Kó bá lọ sí Genesis orí kínní ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n ni wàá rí kà níbẹ̀ torí pé ní tèmi o ọkùnrin gbà wípé òṣìṣẹ́dá Ọlọ́run ni mẹ́à ọjọ́ ṣì ọlọ́nà mọ́jọ́ mú ẹ̀kọ́ òwe kíkà mọ́jọ́ mú yí ọ lórí òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run kan dájú òní bẹ́ẹ̀lì ṣe gbàgbọ́ àmọ́sẹ̀ rẹ múlẹ̀ gbàgbọ́
wàá ṣe rere. Gbàgbọ́ wàá ní ìrètí iyì ayérayé. Kọ́ bá jọ ẹtọ́ ni lọ jẹ́ pé lọ́ra gbòrògì lọ́jọ́ ti jáde kéè ṣe láti bí oríṣiríṣi ẹgbẹ̀rún ọdún náà bá ọmọ èèyàn ètí lò kéè ṣe kó òmórè náà kẹ́ẹ̀dẹ̀ jáde láti ọ̀sẹ̀ àbí lára ọmọ ènìyàn. Wọ́n dúró sínú ìwé mímọ́ kọ́ mọ́ bá lọ sínú iyì ríra. Iyì ríra ní sóni débẹ̀. Kọ́ni ọba tí wọ́n fẹ́ gba ìmọ̀ Ọlọ́run ìwọ kàn kọ bíbélì ẹ ìwé ẹlẹ́sìn nítẹ̀rẹ́ o ìwé ẹ̀ṣẹ̀sìn kejì ìwé ẹ̀ṣẹ̀sìn kínní ìwé ẹ̀ṣẹ̀sìn kẹta wíṣí lọkàn dádúró ṣá ọ ìṣúfẹ́ rẹ̀ bá o kọ́ máa kábàámọ̀ lọ́rùn àpáàdé nígbà kan bá ti pẹ́ jù. Òjó lórúkọ mi ọmọ àbálábí tán Ọlọ́run dá ọ̀nìyàn lékẹ̀yìn o lé àwòrán ara rẹ̀ pé mi rí mi bá bẹ́ẹ̀ mi rẹwà pé mi rọ́mọdé kejì jẹ náà pé mi orógo Ọlọ́run lọ́ra rẹ̀ ire o.